Ẹ kú dédé àsìkò gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde jẹ́ kí a gbàdúrà bàbá wo olùfẹ́ wa wọn àgbẹ̀yìnga ṣẹyìn ọba fún àánú àti ojúrere ńláńlá o àtúntì rí ọjọ́ ẹtì mìíràn nínú oṣù ìkeje oṣù àṣepé ògo ní fún orúkọ mímọ́ yín nítorí gbogbo ohun tó jẹ́ ẹtì nínú ayé wa nínú ìdílé wa nínú ẹbí wa lẹ́yìn olúwa yóò mú kúrò ẹ ò fún wa ní àṣeyọrí tí ó tayọ àti pé gbogbo ohun tó ń ṣe tiwa ẹ ò ṣe ní àṣepé bẹ́ẹ̀ ló máa rí o ọ̀rọ̀ tí a ó sì gbọ́ lẹ́ni yóò ṣe ayé ọkàn àti ara wa ní rere kò ní lòdì sí wa ò nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa àmín ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yìí náà kọ Adéjàre Adébóyè kọ èní ọjọ́ ẹtì ọjọ́ kọkànlá oṣù keje àkòrí tí a ó gbéyàwó sọ pé eré ìdárayá ó ní èrè eré ìdárayá ó ní èrè àwọn àkọsórí wa nínú ìwé Tímótì kìíní orí ìkẹrin ẹsẹ̀ ìkẹjọ Tímótì kìíní orí ìkẹrin ẹsẹ̀ ìkẹjọ nítorí ṣíṣe eré ìdárayá ó ní èrè díẹ̀ ṣùgbọ́n ìwà bí Ọlọ́run ní èrè fún ohun gbogbo ó ní ìlérí ti ayé ìsinsìnyí àti ti èyí tí ń bọ̀ nígbà tí a mú bíbélì kíkà wá nínú ìwé Kọ́ríńtì kìíní orí ìkẹfà ẹsẹ̀ kọkàndínlógún títí di ẹsẹ̀ ogún Kọ́ríńtì kìíní orí ìkẹfà ẹsẹ̀ ìkọkàndínlógún títí di ẹsẹ̀ ogún tàbí ẹ̀yin kò mọ̀ pé ara yín ni tẹ́ḿpìlì ẹ̀mí mímọ́ tí ń bẹ nínú yín tí ẹ̀yin ti gbà lọ́wọ́ Ọlọ́run ẹ̀yin kì í ṣe ti ara yín o nítorí a ti rà yín ní iye kan nítorí náà ẹ̀yin Ọlọ́run lógo nínú ara yín àti nínú ẹ̀mí yín tí í ṣe ti Ọlọ́run wáyé ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yìí náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ ẹtì ẹsẹ̀ àkọ́sórí wa tòní sọ fún wa pé èrè láti eré ìdárayá ti ẹ̀mí èyí ni ti ìwà bí Ọlọ́run ó pọ̀ rékọjá ti eré ìdárayá ti ara ṣùgbọ́n ó tún tọ́ka sí pé èrè díẹ̀ láti eré ìdárayá ti ara a ò lè rí láti eré ìdárayá ti ẹ̀mí láti ṣíṣe dáadáa ní ojú ayé o nílò kí àgọ́ rẹ kí ó jí pépé kí ó sì wà ní ìlera pípé torí náà o nílò eré ìdárayá ti ara bí ó ti wù kí o ní ìwà bí Ọlọ́run tó o lè dín iye ọjọ́ ayé rẹ kù fúnra rẹ o ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lónìí wọ́n ń gbé ìgbé ayé ìrọ̀rùn wọn kò fẹ́ kópa nínú àwọn nǹkan tí yóò mú wọn làágùn rárá o tàbí wọn kò fẹ́ kópa nínú àwọn nǹkan tí yóò mú wọn dára wọn láàmú wọ́n fẹ́ kí ayé rọrùn kí ó sì má nira fún wọn rárá bí ó tilẹ̀ jẹ́ pé bíbélì sọ pé kí a farada ìyà gẹ́gẹ́ bí ọmọ ogun Kristi rere ìwé Tímótì kejì orí ìkejì ẹsẹ̀ ìkẹta o ní láti wà ní ipò digbí nípa ti ara láti lè ṣe àwọn ohun tí Ọlọ́run fún ọ tó fi ọ́ sí ayé láti ṣe nítorí náà ó yẹ kí o wá àsìkò láti máa ṣeré ìdárayá kí o bàa lè wà ní digbí fún ìlò Ọlọ́run ní ayé òde òní ọ̀pọ̀ àwọn ènìyàn ló ń gbé ìgbé ayé tó léwu nítorí wọn kì í ṣe ohunkóhun tó máa mú wọn làágùn rárá o wọ́n kúrò láti inú yàrá wọn tí ó ní ọyẹ́ nínú ilé wọn wọ́n bọ́ sínú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tí ó ní ọyẹ́ lẹ́yìn náà ọ́fíìsì náà òun náà ní ọyẹ́ ọ̀pọ̀ ènìyàn kò tilẹ̀ lè jọ́sìn nínú ìjọ Ọlọ́run tí kò ní ọyẹ́ ẹ̀wẹ̀ àwọn dókítà sì gbà wá ní ìyànjú pé ó ṣe kókó láti làágùn ó tún ṣe pàtàkì pẹ̀lú láti dúró lábẹ́ oòrùn fún ìgbà díẹ̀ lójoojúmọ́ pẹ̀lú ní ọ̀sán nítorí ìtànṣán oòrùn ó ní àwọn àmúyẹ tó dára fún àgọ́ ara wa ní tèmi o mo máa ń ṣe eré ìdárayá mo máa ń ṣe ti ara nípa ṣíṣe ìrìn pẹ̀lú àdúrà lóòrèkóòrè àwọn ìrìn náà máa ń ràn mí lọ́wọ́ láti wà ní ipò digbí nípa ti ara ṣùgbọ́n àwọn àdúrà náà tún ràn mí lọ́wọ́ láti lè ní ìlera gidi ní ti ẹ̀mí olùfẹ́ Ọlọ́run nífẹ̀ẹ́ sí ìlera àgọ́ ara rẹ o ìwé Jòhánù orí ìkẹta ẹsẹ̀ ìkíní ìwé Jòhánù kẹta orí ìkíní ẹsẹ̀ ìkejì
ìwé Jòhánù kẹta orí ìkíní ẹsẹ̀ ìkejì. Ó ṣe ni láàánú, ó ṣàníyàn nípa bí o ṣe lè tọ́jú ohun èlò tí ó fi fún ọ láti lè jẹ́ kí o mú èrè rẹ ṣẹ láyé. Eré ìdárayá lóòrèkóòrè yóò ràn ọ́ lọ́wọ́ láti ṣàkóso sísanra, yóò sì ràn ọ́ lọ́wọ́ láti ní egungun tó le àti iṣan tó le, yóò sì tún mú àdínkù bá ewu àìsàn ṣíṣe, yóò sì mú kí o ní okun láti ṣe àwọn iṣẹ́ òòjọ́ rẹ dáadáa. Eré ìdárayá lóòrèkóòrè yóò tún mú ọpọlọ rẹ jí pépé. Tí o bá ní iṣẹ́ tí ó máa ń gbà ọ́ láti jókòó fún àsìkò púpọ̀, tàbí tí o bá ń ṣiṣẹ́ láti inú ilé, eré ìdárayá gbọ́dọ̀ wà lára ìlàkalẹ̀ rẹ ojoojúmọ́. Má ṣe jẹ́ kí ìfẹ́ rẹ fún ayé ìrọ̀rùn mú ọ gbé. Má ṣe jẹ́ kí ìfẹ́ rẹ fún ayé ìrọ̀rùn kí ó mú ọ gé ẹ̀mí rẹ kúrú o. Kókó ọ̀rọ̀ ìṣe: bẹ̀rẹ̀ ìlàkalẹ̀ eré ìdárayá ti ara rẹ lónìí tí o kò bá tí ì ní ọ̀kankan. Ẹ jẹ́ á sọ pé bàbá mi, ẹ fún mi ní okun pípé àti agbára láti lè máa ṣeré ìdárayá, pàápàá jùlọ àdúrà orí ìrìn. Yọ̀ǹda rẹ̀ fún wa o, kí a lè wà ní ìlera pípé, kí ara wa kí ó lè dúró digbí láti ṣe àwọn àṣàyàn iṣẹ́ tí ẹ gbélé wa lọ́wọ́. Olúwa yóò sì ràn wá lọ́wọ́ ní orúkọ Jésù. Àmín. Olúwabùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀ káwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ó dàbọ̀.